ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYP DRY tí ó jáde ní òní ọjọ́ kẹfà ọjọ́ ìṣẹ́gun oṣù Ògún ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé Olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà, nítorí pé ti Olúwa ni ogun náà, yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù Bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ 12 oṣù Igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni. Òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ìfẹ̀hónúhàn Nàìjíríà ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, àjèjì ni ẹ jẹ́ lórí ilẹ̀ wa. Àwọn gómìnà yín ni yóò jẹ́jọ́ ẹ̀sùn ọ̀ràn tí ẹ̀ ń dá yìí. ẹ gbọ́ kókó tí ó wà nínú ìròyìn tòní. àdàmọ̀dì ìlú ni agbésùnmọ̀mí Nàìjíríà. Lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá lónìí, ohun tí a mú wá fún yín ni ètò ìwòsàn. Ìgbàgbọ́ ọ̀pọ̀ èèyàn nípa ẹ̀kọ́ ìwé ṣe àkóbá fún wa. Ìgbà yìí làárọ̀ Básanjọ́ tó ń sọ̀rọ̀ nípa epo rọ̀bì. Àwọn ọ̀dọ́ ìlú Gẹ̀ẹ́sì sọ wípé kí àjèjì ó kúrò ní ìlú àwọn o. ẹ wò ó bí àwọn olóṣèlú ní ìlú agbésùnmọ̀mí Nàìjíríà ṣe ń paná ògo àwọn ọ̀dọ́. ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́, kò rújú mọ́ o. àgbáyé ti mọ̀ pé ọ̀tọ̀ ni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ọ̀tọ̀ ní ìlú Nàìjíríà, méjèèjì kò papọ̀ rárá. ṣebí Nàìjíríà ni ó ń tan ara wọn jẹ pé ìpínlẹ̀ 36 ni àwọn ní. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ọ̀rọ̀ ni wọ́n ń dá lábẹ́ òfin àgbáyé nípa kíka orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá mọ́ ara ilẹ̀ Nàìjíríà, èyí tí wọ́n fi wá ń sọ pé ìpínlẹ̀ 36 ni àwọn ní. wèrè wọn sọ pé ìpínlẹ̀ 36 ni àwọn ní. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìjòyè 52 ni wọ́n ní. ìlú Amẹ́ríkà pàápàá, tí ayé mọ̀ sí ìlú tí ó pẹ̀lú àwọn tó lówó jùlọ, tí wọ́n sì ní 50 ìpínlẹ̀, ìjòyè 15 péré ni wọ́n ní. ṣùgbọ́n àwọn akótilétà ìlú Nàìjíríà kan sáà máa ń fi owó ṣòfò ni. ṣé kò kúkú kàn wá, ṣùgbọ́n ó dẹ̀ tún kàn wá. ọ̀nà tí ó fi kàn wá ni ti àwọn tí wọ́n pe ara wọn ní ọmọ Yorùbá, ṣùgbọ́n tí ó jẹ́ ìlú ìbọ̀dè, ìlú ìnira, ìlú jẹgúdújẹrá, ìlú àbòsí, ìlú ibi. Nàìjíríà ni wọ́n ń fẹ́. bóyá wọ́n sì lè gbọ́ràn ni a ṣe ń sọ èyí, kí wọ́n kúrò lẹ́yìn àdàmọ̀dì ìlú tí kò lọ́jọ́ ọ̀la. nínú àwọn ìjòyè 62 tí àpá ìlú Nàìjíríà yàn sípò wọ̀nyí, 41 nínú wọn ní ẹ̀sùn olè jíjà wà lórí wọn o, ṣùgbọ́n tí olórí burúkú Nàìjíríà pàápàá jẹ́ kí wọ́n wà lórí ipò. àfi bíi pé ẹgbẹ́ ni àwọn olóṣèlú Nàìjíríà ń ṣe ni ràn mí lọ́wọ́ kí n ràn ẹ́ lọ́wọ́, nítorí a ṣàkíyèsí pé nínú àwọn ìjòyè ìjọba àpapọ̀ Nàìjíríà wọ̀nyí, àwọn 9 ni wọ́n ti fi ìgbà kan jẹ gómìnà ní ìpínlẹ̀ rí, ṣùgbọ́n tí ìbò kò gbé wọn wọlé ní ẹ̀kejì, tí wọ́n ti wá di ìjòyè ìjọba báyìí. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn 11 ni gómìnà Nàìjíríà tí ó fìdí rẹmi nínú ète wọn láti di gómìnà lẹ́ẹ̀kejì, èyí tí ó túmọ̀ sí pé 9 nínú gómìnà wọn 11 tó fìdí rẹmi ni wọ́n ti sọ di ìjòyè ìjọba àpapọ̀ wọn. ṣé wọ́n ń fi ipò ìjọba àpapọ̀ wọn ṣe gbàmábìínú fún àwọn tó bá ti kùnà láti di gómìnà lẹ́ẹ̀kejì ni? ó dáa, ó ṣẹ̀ṣẹ̀ wáyé wa ní báyìí. ìkan lára àwọn gómìnà àná wọ̀nyí tí wọn kò fi sí ipò ìjòyè, wọ́n fi ṣe alága ẹgbẹ́ òṣèlú tí ó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ dẹ̀ ni ọkùnrin ọ̀hún ní fọ́tò rẹ̀ wà nígboro ayé níbi tí ó ti ń gba rìbá lóòótọ́ àti lódodo. Nàìjíríà jẹ́ ìlú àwọn olè fún àwọn olè.
nípasẹ̀ kí olè fini sípò gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ. Ṣé èyí kò kúkú kàn wá bí bá ń ṣe ti àwọn dàdáńdatọ́ kan tí wọ́n pe ara wọn ní ọmọ Yorùbá ṣùgbọ́n tí ó jẹ́ pé orí Nàìjíríà kan ọ̀rọ̀ aláìníròònú ni wọ́n dúró lé. Ìjọ́ wo lẹ fẹ́ gbọ́n o? Ẹ jẹ́ mọ̀ pé ọkọ̀ ìrìnnà mẹ́rin ní ìjọba Nàìjíríà rà fún ẹnìkọ̀ọ̀kan nínú àwọn ìjòyè 168 wọ̀nyí. Èyí jẹ́ 200 ọkọ̀ ó dín 8 látàrí pé àfinijoyè lábẹ́ ìjọba àpapọ̀ amúnisìn wọn. Bẹ́ẹ̀ ni àwọn ará ìlú wọn kò ráyé wá. Ìyà ń jẹ wọ́n, wọn ò lè rán ọmọ ní ilé ìwé tó dára, kò sí títì tó dára láti gbà, ọ̀wọ́n gógó ni ohun gbogbo. Wọn ò jẹ́ kí àwọn ọ̀dọ́ wọn kó gbérí. Ẹni tó bá fẹ́ dá ilé iṣẹ́ ṣíṣe sílẹ̀ àfi kí wọ́n kó oríṣiríṣi ìdènà sọ́nà fún un. Ṣùgbọ́n wọ́n lè ra ọkọ̀ bọ̀gìnì 208 fún olóṣèlú tí kò pé 50. Irú ìlú wèrè báyìí ni ẹ̀yin kan tí ẹ pera yín ní Yorùbá sọ pé ẹ máa takútì. Hábà, òpònú gidi ni yín o. Ẹ̀yin ò ní ọpọlọ rárá. Aláìnífẹ̀ẹ́ ará ìlú dẹ̀ nìyín. Bákan náà, dájúdájú ẹ ò lè rí ire nígbẹ̀yìn ayé yín. Àwọn ìjòyè 168 ìlú àwọn ayírádà yìí, ẹ jẹ́ mọ̀ pé ọmọ ọ̀dọ̀ tàbí òṣìṣẹ́ 15 ní ìlú àpà tó ń jẹ́ Nàìjíríà yìí ń san owó rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan nínú àwọn ọ̀jẹ̀lú ìjòyè wọ̀nyí. Èyí tí ó túmọ̀ sí pé 2,500 ọmọ ọ̀dọ̀ tàbí òṣìṣẹ́ tí àwọn ìjòyè tí kò tó 50 yìí lè gbà, tí ìjọba yóò sì máa san owó wọn sọ́wọ́ àwọn ìjòyè ọ̀hún. Ṣé wọ́n fi òfò ṣíṣe ṣépè fún Nàìjíríà ọ̀hún ni? Gbogbo ẹ̀yin tí ẹ pera yín ní Yorùbá tí ó sì jẹ́ pé Nàìjíríà ìlú òfò yẹn ni ó wù yín, tí ẹ wá ń tako orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Lóòótọ́ ìlú tí ó bá wù yín ni ẹ lè faramọ́, ṣùgbọ́n ìbá dára kí ẹ faramọ́ Nàìjíríà yín láì ṣe àtakò orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Àtakò DRY tí ẹ̀ ń ṣe yìí, ìyẹn nínú ń bí wa sí yín sí. Ẹ dẹ̀ máa ṣòfò tọmọtọmọ ni. Bí ẹ ṣe ní ìfẹ́ sí kí ara kí ó máa tu àwọn ọmọ Yorùbá, ṣùgbọ́n kí ó jẹ́ pé irú ìyà tí ó ń jẹ wọ́n ní Nàìjíríà ni kí ó máa jẹ ìran ọmọ aládé náà. Bẹ́ẹ̀ ni Olódùmarè á jẹ́ kí ìnira àti ìyà àti ọ̀wọ́n gógó ohun rere gbogbo kí ó bá ìdílé tiyín. Èyí ni àwọn àrọ́mọdọ́mọ tí ó ti ara yín jáde wá títí dé òpin ayé. Nígbà tí kò sí ààbò tó péye fún ará ìlú wọn ní Nàìjíríà ọ̀hún, ńṣe ni ìjọba wọn fún ẹnìkọ̀ọ̀kan nínú àwọn ìjòyè ìjọba àwọn wọ̀nyí ní ẹ̀ṣọ́ aláàbò 5. Ṣé àwọn nìkan ló ń jẹ́ ìlú Nàìjíríà ni? Ìlú òfò yín ni. Èyí dẹ̀ ni ẹ̀yin kan tí ẹ pera yín ní Yorùbá fẹ́ kí ìran ọmọ aládé ó máa bá lọ. Ayé yín ò ní já. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ẹ bá dáwọ́lé láti òní lọ máa polúkúrúmuṣu. Ẹ ní rí bá ti ṣe, ẹ ní rọ́nà gbégbà ní rere. Gbogbo ohun tí ó ti ara yín jáde ni ìyà máa jẹkú láṣẹ Elédùmarè. Ètò ìwòsàn ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá gẹ́gẹ́ bí ìyá wa ìránṣẹ́ Olódùmarè ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ṣe máa ń sọ fún wa, àrà ọ̀tọ̀ gbáà ni ó máa jẹ́. Ní àkọ́kọ́, ohun tí màmá wa fi yé wa ni pé kò ní sí ikú tí a ò rí oògùn rà tàbí a ò ní owó tí a máa san ní ilé ìwòsàn. Irúfẹ́ ohun bẹ́ẹ̀ yẹn á ti di ti àtijọ́ tí ẹlẹ́dàá wa kò ní jẹ́ ká rí irú rẹ̀ mọ́. Láti ìbẹ̀rẹ̀ ni màmá wa ti fi yé wa pé ọ̀fẹ́ ni ètò ìwòsàn fún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Èyí túmọ̀ sí pé kò sí ọmọ ìbílẹ̀ Yorùbá kankan láti inú oyún dé arúgbó tá sọ pé ìyà àìsí ìlera jẹ òun látàrí àìní owó, ìyẹn di àfìsẹ́yìn tí eégún fi ṣọ. Bẹ́ẹ̀ náà ni ìyá wa ti sọ fún wa pé gbogbo ohun tí ó máa mú ìwòsàn wá fún ọmọ ìbílẹ̀ Yorùbá ni a máa ṣe. Àwọn ìmọ̀ ìjìnlẹ̀ àjogúnbá láti ọ̀dọ̀ àwọn baba ńlá wa àti pàápàá àwọn ohun tí ó jẹ́ pé àgbáyé kò tí ì rí ìwòsàn fún tẹ́lẹ̀. Màmá wa fi dá wa lójú pé láti ọ̀dọ̀ ìran Yorùbá ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni wọ́n ti máa rí ìyanjú sí àwọn
àìsàn tàbí àrùn bẹ́ẹ̀. Ṣé a ò kúkú lè sọ̀rọ̀ ètò ìwòsàn kí a má fẹnu ba àwọn òṣìṣẹ́ ìwòsàn? Èyí ni ó máa jẹ́ kí a mẹ́nu lé ètò ẹ̀kọ́ fún àwọn òṣìṣẹ́ ìwòsàn. Kò ní dàbí ibi tí a ti ń bọ̀ o rárá. Lákọ̀ọ́kọ́, kì í ṣe ọ̀rọ̀ mo kàwé tòyìnbó tàbí mi ò kàwé tòyìnbó. A ti ní ètò ìwòsàn ní ilẹ̀ Yorùbá kí òyìnbó tó dé. Ètò ìwòsàn tiwa kò dẹ̀ gbẹ́yìn lẹ́bàá tòyìnbó. Ṣùgbọ́n ohunkóhun tí a bá rí múlò láti ibòmíràn káàkiri àgbáyé ni a máa lò. Tí ìmọ̀ ìjìnlẹ̀ ti ìbílẹ̀ wa nípa ìwòsàn á sì jẹ́ ìpilẹ̀ṣẹ̀ àti àṣepé ohun gbogbo ní ètò ìwòsàn wa. Èyí túmọ̀ sí pé kò sí ètò ìwòsàn kan ní dídára káàkiri àgbáyé yàtọ̀ sí àwọn tó jẹ́ àkóbá ni wọ́n fi ṣe, tí kò ní sí irúfẹ́ rẹ̀ ní orílẹ̀-èdè DRY. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí kò sí ní ibì kankan ní àgbáyé, orílẹ̀-èdè Yorùbá ni ẹ ti máa rí. Látàrí ìtọ́jú tó péye, èyí tí ètò ìwòsàn tó yanrantí wà nínú rẹ̀, màmá wa ti sọ pé ọmọ 100 ọdún tí ó jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá máa dàbí pé ọ̀dọ́ ni. Bẹ́ẹ̀ náà ni màmá wa ti fi dá wa lójú pé àwọn ọmọdé wa láti inú oyún máa ní ètò ìwòsàn àti ìtọ́jú àrà mérìírí. Nítorí ohun tí Olódùmarè fi jíǹkí wa ní ilẹ̀ Yorùbá, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ láti lè ṣe ètò ìwòsàn tó péye fún wọn. Nínú ètò ìwòsàn àti ìlera DRY, kò sí àyè fún ayédèrú tàbí àdàmọ̀dì oògùn ní orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ni kò sí ìwà kí a máa sọ̀rọ̀ sí aláìsàn bíi pé kì í ṣe ènìyàn. Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lórí ẹ̀kọ́ mọ̀ọ́kọ-mọ̀ọ́kà ni wípé tí ìmọ̀ ẹ̀kọ́ tí àwọn aláwọ̀ funfun gbé wá fún wa kì í bá ṣe ẹ̀tàn ni, báwo ló ṣe jẹ́ pé tí àwa aláwọ̀ dúdú bá kàwé gboyè tán, àfi kí a máa fi ìwé ẹ̀rí náà wá iṣẹ́ oníkọ́là káàkiri dípò kí a fi ọgbọ́n ìmọ̀ tí a ti ní ṣe iṣẹ́ àdáni tí a lè lo ìmọ̀ ẹ̀kọ́ tí a ti ní níbẹ̀ bí àwọn aláwọ̀ funfun ṣe máa ń ṣe fún àwọn ọmọ tiwọn. Nítorí pé láti kékeré ni wọ́n ti máa ń kọ́ wọn ní àtúpalẹ̀ àti àtúntò, èyí tí ó máa ń jẹ́ kí ẹ̀kọ́ tètè di mímọ̀ ní àtinú àtòde lórí àwọn iṣẹ́ ọwọ́ gbogbo. Ẹ̀kọ́ jẹ́ ìpìlẹ̀ rere fún gbogbo ènìyàn tí ó bá fẹ́ ní ìmọ̀ ẹ̀kọ́ ìjìnlẹ̀. Ẹni tí kò lọ sí ilé ìwé fún ẹ̀kọ́ ṣùgbọ́n tí ó lọ kọ́ iṣẹ́ ọwọ́, ẹ̀kọ́ náà mà ní. Tí ó bá kọ́ iṣẹ́ náà tán, tí ó bá sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ náà, ó máa ṣe rere ju ẹlòmíràn tí ó lọ kàwé gboyè lọ. Ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, oore ọ̀fẹ́ máa wà fún ẹ̀kọ́ àgbà, gẹ́gẹ́ bí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ṣe máa ń sọ fún wa. Ní pàtàkì jùlọ, ọgbọ́n èyí tí a rí kọ́ nínú fídíò tí a rí lórí ayélujára yìí ni pé kí gbogbo ọ̀dọ́ DRY bẹ̀rẹ̀ sí máa ṣe àtúnyẹ̀wò àwọn ìmọ̀ tí wọ́n ti ní, láti máa wo ọ̀nà wo ni wọ́n fi lè ran ìmọ̀ ẹ̀kọ́ tí wọ́n ti ní lọ́wọ́ láti lè rí ògo wọn lò. Gẹ́gẹ́ bí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ṣe máa ń sọ fún wa pé ògo wà lára gbogbo ọ̀dọ́ DRY, àti pé ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ti ètò ìṣèjọba ti DRY tí màmá wa ti ṣe kalẹ̀ fún wa, gbogbo àwọn ọ̀dọ́ wa máa rí ògo wọn lò ní agbára Olódùmarè ní kété tí àwọn adelé wa bá ti wọ ilé-iṣẹ́ ìjọba wa láìpẹ́ yìí. Olórí àwọn àgbààyà Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ti fẹnu sí ọ̀rọ̀ epo rọ̀bì, ó sì sọ ọ̀rọ̀ látàrí bí àwọn tí wọ́n ń gbé epo wá sí ìlú wọn Nàìjíríà kò ṣe ní jẹ́ kí ilé-iṣẹ́ ìfọpo Dangote ó rọ́wọ́ mú. Ṣé ó kúkú ti pẹ́ tí a ti máa ń gbọ́ pé Ọbásanjọ́ fúnra rẹ̀ kàn fi Dangote bojú ni, àti pé òun gan-an ni ẹni tí ó wà nídìí ilé-iṣẹ́ ìfọpo Dangote. Gbogbo ẹkún tí Ọbásanjọ́ ń sùn yìí kò kan orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá rárá. Àti Dangote àti àwọn alátìlẹyìn rẹ̀ bíi Ọbásanjọ́ tí wọn ò fara mọ́ òmìnira àti ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè DRY kí wọ́n yàgò lọ́nà fún wa. Kí ni ó kan Ọbásanjọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n nínú ọ̀rọ̀ ìfọpo Dangote? Ṣe rí báyìí pé Ọbásanjọ́ jẹ́ gbòógì nínú àwọn tó ń ta Yorùbá fún Fúlàní. Kàkà kó gbárùkù ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ọ̀rọ̀ ìfọpo Dangote ló ń ka lára. Ṣé wọ́n kúkú ti sọ fún wa pé òun gan-an ló wà lẹ́yìn iléeṣẹ́ ìfọpo Dangote? Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá, ẹ jọ̀wọ́,
ọ̀rọ̀ bí ìjọba adelé wa ṣe máa wọlé sí àwọn oríkò iléeṣẹ́ ìjọba káàkiri orílẹ̀-èdè wa ni kí a gbá ojúmọ́ báyìí, kí a tì wọ́n lẹ́yìn, kí a gbésùnmọ̀mí Nàìjíríà ó kúrò lórí ilẹ̀ wa pátápátá. Ọmọ Yorùbá, ẹ gbárùkù ti ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Àwọn ọ̀dọ́ ìlú Gẹ̀ẹ́sì ti dìde o, wọ́n ní ó tó gẹ́, àwọn kò fẹ́ àjèjì ní ìlú àwọn. Wọ́n ní ó ti wá sú wọn pátápátá gbá o. Wọ́n ti ń ṣe ìwọ́de ní ìlú London tí wọ́n sì gbé àwọn àsíá ìlú wọn sókè tí wọ́n ń kígbe ní ohùn rara. Wọ́n ní àwa fẹ́ ìlú wa padà, àwa fẹ́ ìlú wa padà. Igbe tí wọ́n ń ké nìyẹn o. Ó ti sú wọn pátápátá. Wọ́n ní àwọn àjèjì ti gba ìlú àwọn mọ́ wọn lọ́wọ́, àwọn ò sì fẹ́ àjèjì mọ́. Wọ́n rí i sọ o, nígbà tí ọmọ Gẹ̀ẹ́sì kò bá lẹ́nu ọ̀rọ̀ ní ìlú Gẹ̀ẹ́sì mọ́, kí ló tún kù? Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá, ẹ jọ̀wọ́ ẹ gbárùkù ti ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá lábẹ́ àkóso olórí adelé Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ. Kí ìjọba adelé ó wọ inú oríkò iléeṣẹ́ ìjọba wa káàkiri orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ọmọ ìbílẹ̀ Yorùbá, ẹ jẹ́ kí a gba ilẹ̀ wa padà, kí àjèjì ó yé fọwọ́ lálẹ̀ fún wa lórí ilẹ̀ baba ńlá wa. Ilẹ̀ Yorùbá fún ọmọ Yorùbá, ilẹ̀ Yorùbá fún ọmọ Yorùbá, ilẹ̀ Yorùbá fún ọmọ Yorùbá. Ìgbò, Fúlàní, Gẹ̀ẹ́sì kì í ṣe ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ló ní ilẹ̀ Yorùbá. Àjèjì kò lè fi ipá dúró sórí ilẹ̀ wa. Ọmọ Yorùbá, ẹ gbárùkù ti ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, DRY. Arábìnrin kan tí ó darapọ̀ mọ́ àwọn ọ̀dọ́ tí ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ní ìlú agbésùnmọ̀mí Nàìjíríà ni ó ti pariwo síta báyìí o, wípé ìyà ti pọ̀ jù ní orílẹ̀-èdè àwọn. Iléèwé ìjọba tí ó yẹ kí ó jẹ́ ọ̀fẹ́ kì í ṣe ọ̀fẹ́ rárá. ₹20,000 ni wọ́n ń gbà ní ilé ẹ̀kọ́ ìjọba tí ọmọ òun ń lọ, àti ₹5,000 fún aṣọ iléèwé. Arábìnrin náà sì tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé, mo ń ta omi inú ọ̀rá yìí láti lè fi tọ́jú àwọn ọmọ, ní kí èmi náà sì lè rí ọwọ́ mú lọ sí ẹnu. Ọmọ mi pàápàá náà ń kiri omi pẹ̀lú. Ní ìgbà mìíràn ṣe ni máa ń pa ebi mọ́ra láti lè fi ìwọ̀nba owó omi tí mo bá tà ra oúnjẹ fún àwọn ọmọ mi. Ìyà yìí ti pọ̀ jù, mi ò lè mú mọ́ra mọ́. Ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé mo lọ sí ilé ìwé tí wọ́n ti ń kọ́ nípa iṣẹ́ olùkọ́. Mo ti fi ìgbà kan ṣiṣẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ Yẹmí Ọ̀sínbàjò kan tí ó wà ní Àjà ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n ní kété tí Yẹmí Ọ̀sínbàjò wọlé gẹ́gẹ́ bí igbákejì ààrẹ, ni arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ngozi dá gbogbo àwọn òṣìṣẹ́ iléèwé náà dúró tí ó sì kó àwọn ènìyàn tirẹ̀ síbẹ̀. Láti ìgbà náà ni mo ti di aláìníṣẹ́ tí wọn kò sì fún mi ní owó ìfẹ̀yìntì mi láti ìgbà náà. Ẹ bá mi bẹ̀ Yẹmí Ọ̀sínbàjò kí ó fún mi ní owó ìfẹ̀yìntì mi o. Nítorí fífi ipá jẹ gàba àwọn ìlú agbésùnmọ̀mí Nàìjíríà yìí lórí orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá ló jẹ́ kí ọ̀rọ̀ wọn kàn wá. Ṣùgbọ́n ní kété tí a bá ti lé wọn kúrò lórí ilẹ̀ wa, gbogbo àrùn wọn kò ní dí ọ̀dọ̀ wa mọ́, nítorí ètò tiwa kò lè jọ tiwọn rárá. Àwọn olórí ìjọba tiwa kò lè rí àyè ṣe ìbàjẹ́. Òfin wa yóò lòdì sí irú ìwà pálapàla bẹ́ẹ̀. Fún ìdí èyí, àwọn ọmọ olómìnira tiwantiwa ti Yorùbá ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ màmá wa tí Olódùmarè rán sí wa láti gbà wá ní déédéé ìgbà yìí, Ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá. Ẹ wò ó bí àwọn ìjọba ìlú Arírèmáṣe yìí ṣe sọ àwọn ọ̀dọ́ wọn dà. Ṣé bí àbá ṣe máa bá lọ rèé? Gẹ́gẹ́ bí màmá wa ṣe máa ń sọ fún wa wípé ọ̀fẹ́ ni iléèwé yóò jẹ́ fún àwọn ọmọ wa títí dé ilé ẹ̀kọ́ yunifásítì àkọ́kọ́, àti pé iṣẹ́ yóò pọ̀ yanturu ní ilẹ̀ Yorùbá. Oníkálukú ni yóò ní iṣẹ́ tí a sì máa gba owó ọ̀yà wa ní ọ̀sẹ̀ méjì méjì. Bẹ́ẹ̀ ni kò ní sí ojúsàájú nínú ètò ìgbanisíṣẹ́ ní ilẹ̀ olómìnira tiwantiwa ti Yorùbá. Kò ní sí àyè fún owó ẹ̀yìn gbígbà. Kò sì ní sí wípé mi ò mọ èèyàn ni mi ò fi rí iṣẹ́ ṣe. Níwọ̀n ìgbà tí ẹni náà bá ti kún ojú òṣùwọ̀n fún irú iṣẹ́ náà, kò sí ìdádúró kankan mọ́ láti rí iṣẹ́. Lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Àdàmọ̀dì ìlú ni agbésùnmọ̀mí Nàìjíríà. Lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá lónìí, ohun tí a mú wá fún yín ni ètò ìwòsàn. Ìgbàgbọ́ ọ̀pọ̀ èèyàn nípa ẹ̀kọ́ ìwé ṣe àkóbá fún wa.
ìgbà yìí làárọ̀ Básanjọ́ tó ń sọ̀rọ̀ nípa epo rọ̀bì. Àwọn ọ̀dọ́ ìlú Gẹ̀ẹ́sì sọ wípé kí àjèjì ó kúrò ní ìlú àwọn o. ẹ wò ó bí àwọn olóṣèlú ní ìlú agbésùnmọ̀mí Nàìjíríà ṣe ń paná ògo àwọn ọ̀dọ́. A ò rí jù báyìí lọ lónìí, ẹ kú kalẹ̀. Ìròyìn Yorùbá.